Monday ọjọ́ Monday ni ìpè yẹn kọ́kọ́ wọ ọmọ mi ló wá kò ń ṣèpè ó kàn gbé kinní wá ní it's my friend mo ní what's your friend mo ń sùn lọ́wọ́ má disturb me it's my friend ó lọ fún kinní ní múdà Damien ni ọmọ Damien o pọ̀ ẹ kàn máa link ara yín differently ni pé no it's my friend mo ní ta ni ó ní Koso flex mo Koso flex sí wọ́n á jẹ́ pé àwọn àbáyé sálẹ̀ ń sọ yes àwọn wo Gbẹ́ngà Adébóyè nǹkan kan àwọn tá a jọ lò gbàǹjọ́ sínú èwo ni Koso friend ó ní Koso flex pé king of mimic mo ní òkè ó dà ṣé àwọn èèyàn lè gbọ́ ta ni ẹni tí wọ́n ń sọ yẹn ṣé wọ́n lè gbọ́ tí wọ́n bá lè gbọ́ ẹ jẹ́ káwọn èèyàn ó gbọ́ káwò bóyá ẹni tó mọ̀ wà tí wọ́n bá gbọ́ tó bá jẹ́ pé ẹni tó mọ̀ wà but the story is this ọmọkùnrin yìí náà ló gbìyànjú ayé ni o bí ó ṣe jẹ́yàn ó lè sin anybody jẹ́ ó máa ń Americana ó ń sin Americana jẹ́ ó ń sin àwọn kí lorúkọ ẹ̀ àwọn Indiana Bollywood ó ń sin wọn jẹ́ ó lè sin anybody ó máa ń sin Ọládìméjì wa ń bí Adédìméjì wa ń bí ti jẹ náà kí Adédìméjì yẹn ti jẹ Latif Adédìméjì ó ń sin jẹ ó ń sin kí lorúkọ Ọdúnládé Adékọ́lá nǹkan kan gbogbo yẹn ló ń wá ní òkè bóyá bí àsìkò ti lọ ó dà bí ìṣẹ́jú méjì àbí mẹ́ta tí wọ́n bá ṣe play ẹ̀ bóyá ẹ lè rántí Koso flex. báwo nínú ẹ ṣe rí. tó bá ní ẹṣin in fact kí ni ẹ̀rọ gbèsè nínú mi ni ó dùn mọ́ mi gan in fact mo ṣe gbó ní ìtì ẹ̀ inú mi dùn ayọ̀ mi kú tẹ̀mú kété tó bá ní ayọ̀ yẹn kú ayọ̀ mi ó kú ó tó overflow ṣe é torí nǹkan tí mo ti expect láti joy ó wá ṣe kíni ó wá wọlé tọ̀ wá tó bá ní ó wọlé tọ̀ mí ó dé wọlé tọ̀ gbogbo wa ni ṣe é very good ẹ wọ ẹ ti máa láǹfààní láti máa tún máa gbọ́ wa dáadáa ṣe rí èyí ẹ tí ìgbọ́ wa tó ẹ ti máa gbọ́ wa dáadáa wo very good máa ṣe gbá kíní yẹn wo tàbí ìgbà tí ọ̀dọ́ṣọ̀rọ̀ kò ní lẹ́rù lọ ní o ti gbàngbà sọ̀rọ̀ ẹ̀yà very good yes me already o yes me already àwa ni number one. That's Koso flex for you. Oh gosh. Ginla along the line ara ń tó ṣe tún rèé o ara ń tó ṣe rèé. Ibi ayé ṣe à ń sọ àìgbò òtí. Yínká Ayéfẹ́lẹ́ ló sin jẹ́ ń bẹ̀rùn ó tún ṣe kan báyìí on stage tí wọ́n ṣe ṣẹ́rí tó ṣẹlẹ̀ mò ń bọ̀ wá bí tó ṣẹlẹ̀ ẹ̀kan tuntun gbọ́ yìí mo fẹ́ kẹ́ ẹ rántí ẹ̀ ni. Ó ṣoríṣiríṣi Michael Ọlámilékan Muritàlá ẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n bílé ó ṣe wedding ó bímọ wọ́n ṣe némì níjọ́ Sunday ó gbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀ ó múra pé òun wà ń bẹ́ẹ̀ ó ti pe àwọn ọ̀rẹ́ ẹ̀ páwọn ó jọ pàdé níbi némì ẹ̀gbọ́n o níjọ́ Sunday alẹ́ Friday ó lọ fún iṣẹ́ kan kí lorúkọ church yẹn náà Mount Zion ṣe event kan ní Jogo Center lálẹ́ Friday wọ́n dẹ̀ invite ẹ̀ ó lọ fún event yẹn lálẹ́ Friday ṣọlá rẹ̀ ó gbọ́ sí ó lọ fún event yẹn lálẹ́ Friday alẹ́ Friday tó lọ wọ́n wà níbi event yẹn nǹkan bí aago 4 nídàjí Saturday wọ́n ń gbatẹ́gùn ni wọ́n ní òkè káwọn gbatẹ́gùn lọ sí junction wọ́n gbatẹ́gùn dé junction ẹni tó pè mí tó ṣàlàyé fún mi èyí tí wọ́n ń rò ní pé pa ẹ̀ àbí ká tún play yẹn ni mi ìfẹ́ ká play ẹ̀ torí ohun ọmọ mi yẹn pa ẹ̀ pé tí gbogbo èèyàn ń sọ tí wọ́n ń pè mí fún ẹni pé pa ẹ̀ bá tàn jáde wọ́n ló tàn jáde lọ wọ́n wá dé junction
níbi tí ẹ ṣàmọ̀gọ́ jọgọ́ center tẹ́ bá fẹ́ já sí junction bíi Liberty Road wọ́n tàn lọ sí junction làwọn tí yóò ṣekú pa bá dé wọ́n ní wọ́n pa Koso Flex o wọ́n ní wọ́n pa Michael Ọlámilékan Muritala o ìgbà wọ́n ṣàlàyé ẹ̀ fún mi mo wá finú fìyẹ̀ mo bò ní pa ṣe fẹ́ pa ó dà ẹ̀jẹ̀ ń wá pa kó ṣàlàyé bí ìrìn àjò yẹn ṣe rí gan-an àtijọ́ sọ̀rọ̀ mo ti record mo ti send ẹ̀ sí Túndé náà Túndé òye wọn mo ti send ẹ̀ sí ẹ pé a máa lò lálẹ́ yìí bọ̀ ńgbà tí mo wá bí ọmọ yẹn pé àjọ wà lórí program no problem sir tí bá ti rẹ́ni tí ó wà gbé mi torí pé wọ́n yìnbọn mọ́ òun náà lẹ́sẹ̀ kálẹ̀ ọmọ mi. ẹ kálẹ̀ sá. pẹ̀lẹ́ dẹ̀ hàn. ẹ sá. jẹ́ káwọn èèyàn gbọ́ ẹ sọ̀rọ̀ sókè. ok sá. jẹ́ ká ta ni ẹ. orúkọ mi ni Fẹ́rànmi Aliu but gbogbo àwọn èèyàn mọ̀ mi as Effiong. Effiong yẹn lèmi náà gbọ́. Fẹ́rànmi Aliu gan lórúkọ ẹ. Effiong ni. around 3 ni mo pè é náà. 3 lọ́sàn yìí. 3 something lọ́sàn. àná mo pè é mo gbà tá a sọ̀rọ̀ mo ti record ẹ bá a ṣe sọ̀rọ̀. record ẹ wà lórí ibi táwọn yẹn sí àwọn Akíìmù Ọlálẹ́yẹ lè play bọ̀ ngbà tí mo wá bí ẹ pé ṣé o lè wà lórí program live kí ló wí. mo ní màá wá tó wá rí i pé tó wá rí ẹni tó máa gbé mi láti ilé. mo ní gbé ọ. ẹ̀dẹ̀ nígbẹ́ máa wá. mo wá mo dẹ̀ gbé ẹ adẹ̀jọ́ wà lórí program. fún mi ẹ̀dẹ̀ wá. you are welcome. yes sir. èyí tí àwọn èèyàn ń rò ń ta mo fẹ́ ká clear bó ní ìrìn àjò yẹn ṣe rí gan. ìwọ àti Koso Flex. èmi àti Koso Flex àti máa ẹni tí wàá dì pẹ̀lú show because èmi ni like personal assistant èmi máa ń ṣe gbogbo video coverage wọn wọ́n ń ṣe video wọ́n lọ show èmi máa ń cover gbogbo video yẹn tá máa upload all the video so tá a ṣe máa ń ṣe nìyẹn so láti ìjọ Thursday láti mọ̀ pa a ní show láti Thursday di Sunday láti wà occupied already so àti lọ di Thursday àti lọ so the Friday la lọ akọlọ kan ní side ìwé Akala Express yìí ní Bishop so ibẹ̀ láti perform tán gbogbo video ta perform gan ṣe wà lórí fún mi because later tàwa délé la ṣe máa fi sínú file la ṣe máa ṣe edit la máa ṣe upload so wàtá kúrò ń bẹ̀ ó dẹ̀ wà nínú plan náà lọ sí Abejoye release ní Mozion ní Jọgọ Center so ta ṣe kúrò ń bẹ̀ ní alẹ́ níjọ́ yẹn Friday alẹ́ Friday ayé kúrò ń bẹ̀ Jọgọ Center la gbà lọ straight so àdèdè bẹ́ẹ̀. ok kúrò l'Abejoye. no akúrò ní ibi show ta lọ ta ọkọ lọ. níbo. ní Bishop ní Akala Express ní bíbí. òní jẹ́ Bishop. ní báyẹn ní Bishop ibi event yẹn Bishop kìíní lórúkọ bẹ́ẹ̀ so bàtà dé bẹ́ẹ̀ bàtà kúrò ń bẹ̀ a lọ sí Jọgọ bí a ti plan pé ó ti wà nínú plan pé a lọ Jọgọ fún Abejoye release so bàtà dé Abejoye bàtà dé bẹ́ẹ̀ ibẹ̀ ti kún already ó ti full so àwa lẹ́yìn ibi entrance lẹ́yìn ní Jọgọ yẹn la dúró sí. ṣé ti perform. no ṣe perform rárá perform rárá. perform rárá lọ́jọ́ yẹn wọ́n dẹ̀ invite ẹ̀ kó wá perform. because nǹkan tó ń sọ ní Abejoye wọ́n fi graphics ràn mí normal program ẹni kò ń ṣe free gan ni anybody ló lè wá síbẹ̀ as program pé Abejoye so àwọn lè gbàtà àwọn Mozion yẹn so gbàtà débẹ̀ àwa lẹ́yìn ẹ̀yìn láwa so gbàtà dúró sẹ́yìn wọ́n sì ń ṣe ìgbà yẹn wọ́n play movie yẹn gan lọ because máa ń kọ́ ṣe premium or something wọ́n play movie Mozion wọ́n play lọ́wọ́ so àwa lẹ́yìn ìwẹ̀ ó dà kó so aṣáwa so later aṣáwa wọ ní bedroom ọlọ́tọ̀ ọ̀tẹ̀lé wọn wá padà síta. ok wọ́n gbọ́dọ̀ pẹ̀lú wa pẹ̀lú ẹ̀. mo wà pẹ̀lú wọn every so àwa ni aṣọ wa bẹ̀ so pàtí àdéhà ìjókòó ta dúró sẹ́yìn àwọn èèyàn tí ń kọjá wọn ti ń dá àwọn ẹlòmíín sọ pé àkóso wọn kí wọn sọ wọn dé láìkì nǹkan àkúrò ń bẹ̀. Koso ti popular gan o. ọmọ popular. àwọn popular gan. so ta ṣe kúrò ní àwa kúrò nínú ọ̀lù yẹn níta kò sí chair níta àtọ̀ tàrẹ̀ jókòó sí so inú ẹ̀kan rìn kiri ni àwa ni àwọn èèyàn kan. kí wàá lẹ wádé junction ní 4. so ibi ta ṣe wádé junction ní 4 so lẹ́yìn ìgbà tó ń parí movie yẹn ní Jọgọ tó ń parí tó ń play movie tán wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ń kọrin so àbí wọ́n ti parí wọ́n ń kọrin so wọ́n ti bẹ̀rẹ̀ prayer náà á wọlé padà àti dúró síbẹ̀ náà yẹn again but before even that time àti wà níta even bottle water tara a fi ń play ball a fi ń ṣe nípa kórun má bàa kún wa. ẹ ń gbà bí bọ́ọ̀lù ìwọ àti Koso. àwa mẹ́ta gan ni
àbí mẹ́rin gan. ìwọ àti tani àtani. èmi àti ẹni guy kan náà tó wà ń bẹ pati mo náà pé àrí níta tó wà ń ta ó wà pẹ̀lú wa náà àti girl kan tí bí àbúrò bọ̀bọ̀ yẹn ṣàjọ ń player kan ṣùgbọ́n bàtí yẹn wọ́n ti gbà yẹn náà kọ́kọ́ àwọn èèyàn jáde tó yẹn parí múfì yẹn pé kán wà ra nǹkan gbàdán bẹ̀rẹ̀ prayer àwa wọlé padà tó ta ṣe wọlé padà èmi wà ń bí mo wà lẹ́yìn yẹn mo dúró à ń ṣe prayer lọ́wọ́ àwọn náà wà lẹ́gbẹ̀ẹ́ mi pati mẹ́rin náà wà lẹ́gbẹ̀ẹ́ mi normally so mo kàn rí pé àmì ìráwọn ẹgbẹ́ mi mọ́ wọ́n ti padà sí orí kọ́sùn mọ́. níbi 13 playboy ṣáàdì ibẹ̀ wọ́n ti lọ dúró síbẹ̀ so wọ́n ti lọ bí wọ́n ti fẹ́ lọ sùn wọ́n lọ jókòó sórí ọ̀kadà tá jókòó sí tẹ́lẹ̀ wọ́n ti ń tó gbé lọ mi so èmi kọ́ rí pé àmì ìrìwọ̀n mo rí pati mẹ́rin lẹ́gbẹ̀ẹ́ mi bí so mo kọ́ wá bọ́ta padà mo wá lọ bá wọn mo wá wọ wọn lọ́kàn mo lọ bá wọn bẹ̀ wọ́n pé àwọn ti ń sùn bí òórùn dẹ̀ bàjẹ́ káwọn ti máa mú pé olùbàdàn káwọn máa ra wọn níbi táwọn tẹ̀ sùn sí pé kinní kan pé wo pé ká stroll síra ọ̀rọ̀ lè dá wá wo time wọn gbà pé 4 wọn gbà ilẹ̀kùn ti fẹ́ mọ̀ pé ká stroll bọ́ sí ìta. second stroll ni kì í ṣe pé ẹ fẹ́ máa lọ ní. nǹkan tí a sọ pé tó wáyé pé possible tá a wá gbé ilẹ̀ bàtẹ́ ti ní part láti play mọ́ yẹn ṣé kẹ́ ẹ máa lọ. wọ́n tẹ̀ ó dẹ̀ ti di àdẹ̀ṣin ní show mi ní ìjọ Saturday yẹn show mi sọ pé àwọn òbí ká lè máa lọ ká lọ rest bí dáa pa rí kò yẹ pé à ń lọlé gangan bí dáa pé Castro bọ́tà kó ló lè dà bó dáa pa rí mọ́tò bí a 4 àmọ́ bí a 4 bí a mọ́tò àti máa àkọ̀rọ̀ pé kakọ̀ di junction so bàtà máa dé junction ta dúró so àwọn roundabout lọ́ọ̀kan roundabout ti bí Liberty lọ́ọ̀kan ní ring road ta ṣe ń wo lọ́ọ̀kan yẹn so mọ́tò kọ̀ọ̀kan kọjá àwọn mọ́tò kọ̀ọ̀kan lọ vun mọ́kàn lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan so àwọn mọ́tò kọ̀ọ̀kan náà kọjá lọ́nà Liberty náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan so bẹ̀rẹ̀ àṣì dúró sí àtẹ̀sẹ̀ àwọn lè ń tẹ fún wọn dúró wọn tẹ fún lọ́wọ́ so tí mọ́tò yẹn ṣe mọ́tò yẹn ń bọ̀ bíi red by even tó fi dẹ́gbẹ́ mi gan bíi red ni tó fi dẹ́gbẹ́ bíi red or wine something like that ṣá tó fi dẹ́gbẹ́ mi mọ̀ nǹkan tí mo kọ̀ rí pé wọ́n kọ́ sọ̀kalẹ̀ ni wọ́n kọ́ sáré park àwọn tó wà nínú mọ́tò yẹn sọ̀kalẹ̀ wọ́n sáré park sẹ́gbẹ̀ wa gbogbo ọdẹ mú bọ̀dá ní sọ̀kò sí nǹkan tá a lè ṣe ń bẹ̀ yẹn wọ́n kọ́ ni pé Yorùbá lẹ́nu ń sọ Yorùbá tó tó yẹn sọ̀rọ̀ wọ́n níbi ká láì náà ó dẹ́nì kankan mọ̀ láàrin wọn ẹnì kankan bọ̀ mo ṣáwọn pé bíá mẹ́ta ni wọ́n bọ̀ ogun ọlọ́mú bọ̀ dání tí mo rí pé ó ń bọ̀ so the first thing àti prostrate àti láìda mo dẹ̀ pọ́n back sẹ́yìn wọ́lẹ̀tì fún mi wà lápò mi wọ́lẹ̀tì méjì wà lọ́wọ́ mi tèmi àti ti kóso bọ̀dọ̀dọ̀ mi wú ó ṣe dé ẹ̀bẹ̀ wọn kó sí àbẹ̀ kò sẹ́ so ó pọ̀ ń bẹ̀ náà àwọn ID card mi everything wà ń bẹ̀ ó wà ń bẹ̀ so business card so tí wọ́n náà wà lẹ́gbẹ̀ẹ́ mi yẹn flat so mo dẹ̀ di pé fóònù tí wọ́n wà lọ́wọ́ tàwọn gbà yẹn wọ́n dẹ̀ ti gba fóònù tiwọn immediately ta ṣe tán ìgbé yọ̀n tí. bó ṣe dé yẹn wọ́n ti gba fóònù lọ́wọ́ kọ́sùn. ó wà lọ́wọ́ àti lie down àti dọ̀bálẹ̀. fóònù tẹ̀ ń kọ́. ó wà lápò mi ó lé ẹgbẹ́ báyìí. so mo ti lie down lé lórí àti lie down. ṣèbí tó ti ń search mi tó ti ń gbá mi. wọ́n rí wọ́lẹ̀tì mi tó wú lẹ́yìn bíbí wọ́n fa yẹn yọ. wọ́n kàn fa wọ́lẹ̀tì yẹn yọ. so tó ṣe fa wọ́lẹ̀tì mi yọ lẹ́yìn báyìí mo kò ṣáà rí pé wọn ò fọwọ́ kọ́ mi mọ́ mi dẹ̀ rí wọn nítòsí wa mọ́ mo kò ṣáà rí pé mo gbọ́ sound mọ́tò tó ti ń lọ the next tí màá kọ́ gbọ́ ni ìbọn tọ́yìn so tọ́yìn ìbọn yẹn ìbọn tẹ bá mi lẹ́sẹ̀ mi sọ pé kàn ìwọ ò mọ̀ mi ò fẹ́ bọ́ bá mi lẹ́sẹ̀. ẹ tí mo fẹ́ clear mo ti clear yẹn yìí ṣe rí insinuation tí mo gbọ́ ni pé pa tó ń tẹ̀lé pé òun ló pe àwọn kan pé kán máa bọ̀ ó wá tàn jáde lọ sí junction èyí táwọn èèyàn ń sọnù sẹ́wọ̀n kọ́rọ́ òkèrè bí ò bá lé kan àsìdé kan pa tí ó ń tẹ̀lé tí wọ́n ló tàn jáde òun ló wà lórí ètò pẹ̀lú mi o kí ló kókó ẹ̀. Effiong ni àwọn èèyàn mọ̀. Effiong ìrìn àjò yẹn ló ṣàlàyé ìtẹ́ ẹ ti gbọ́ kí ló tún kù tẹ́ fẹ́ gbọ́ eléyìí a lè tan ọ̀gá rẹ̀ jáde ó ń mu lábẹ́ ẹ̀ ó ń jẹ lábẹ́ ẹ̀ wọ́n jọ ń rìn wọ́n jọ ń ṣe gbogbo ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ ló ṣe ṣàlàyé tẹ́